A kí gbogbo ojú tó wà kárí ayé nílòkó lẹ́yìn odi àti ní gbogbo ibi tí atẹ́gùn ojú tó lè fẹ́ dé. Bẹ́ẹ̀ la kí àwọn èèyàn wa ní ìlú Nàìjíríà tá a wà yìí, ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí pé a kú rògbòdìyàn owó náírà tuntun tó gbàlú láti bí ọ̀sẹ̀ mélòó kan. Àdúrà táwọn ń ṣe lójoojúmọ́ ni pé aburú bẹ̀ kò ní kàn wá, gbogbo apáta là á rówó lò lágbára Elédùmarè ọba dániwálé, àárówó ná, bẹ́ẹ̀ sì ni aburú ayé kò ní bá gbogbo wa. Ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ fúnra wa nípa ohun tó ń ṣẹlẹ̀ nípa owó náírà tuntun tí ó ń dá rògbòdìyàn sílẹ̀ lórílẹ̀‐èdè yìí. Tá a bá ní ká wò ó láti bí ọjọ́ mélòó kan ni ọ̀rọ̀ wọn ń dá ọ̀wọ́ wù sílẹ̀ tó jẹ́ pé àwọn kan sọ pé wọ́n ń gba owó ọ̀hún, àwọn kan ni wọ́n ní gbà á, àwọn kan sọ pé wọ́n gbà á, àwọn kan ni wọ́n ní gbà á. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá yìí ni ààrẹ orílẹ̀‐èdè yìí ọ̀gágun Muhammadu Buhari ju ọ̀rọ̀ kan sígboro níbi ọ̀rọ̀ tó bá àwọn orílẹ̀‐èdè sọ láàárọ̀ ọjọ́ náà nìkan bí aago 7. Ọ̀rọ̀ ọ̀hún ló tún wá fa wàhálà. Ohun tí ààrẹ sọ ni pé igba náírà, ìyẹn 200 naira nìkan lówó tí àwọn èèyàn yóò láǹfààní láti máa ná gẹ́gẹ́ bí owó àtijọ́ láti inú oṣù títí di inú oṣù kẹrin. Ó ní ẹgbẹ̀rún kan náírà àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àtijọ́ kò ní jẹ́ níná mọ́. Láti ìgbà náà sì ni àwọn ológunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń kọ àwọn owó yìí. Bẹ́ẹ̀ wọ mọ́tò, wọ́n á ní owó tuntun ní kẹ́ mú dání o. Bẹ́ẹ̀ dáàrin ọjà, wọ́n á ní owó tuntun làwọn ń gbà o. Kò wá síbi tí wàhálà àwọn ò fẹ́ dé tó fi jẹ́ pé ṣe ni àwọn èèyàn ń dáná sójú títì tí wọ́n ń dáná sun mọ́tò tí wọ́n sọ yìí pé àwọn ò ní gbà o. Wọ́n ní nǹkan tí ààrẹ sọ yìí àwọn ò gbọ́, àwọn ò gbà. Ọ̀rọ̀ wọn sì fẹ́ dá wàhálà sílẹ̀ láwọn ìlú bíi ìpínlẹ̀ Èkó, Ọ̀yọ́, Kwara, Abẹ́òkúta àti àwọn ìlú míì káàkiri orílẹ̀-èdè yìí tó fi jẹ́ pé Ọlọ́run nìkan ni kò jẹ́ kó do ogun dọdẹ. Ṣùgbọ́n pàtó yìí nìkan bíi aago 2 ìyẹn lọ́jọ́ Ẹtì Friday àná yìí ni ìròyìn míì tún jáde wípé ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa ìyẹn Central Bank sọ pé kí wọ́n máa gba owó tuntun ọ̀hún, owó àtijọ́ ọ̀hún, wọ́n ní kí wọ́n máa ná lọ ìyẹn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti ẹgbẹ̀rún kan náírà. Àwọn èèyàn bá ń jó, wọ́n ń yọ̀, inú wọn dùn pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ti bá wa kó sí ìjọ̀gbọ̀n nínú àdúpẹ́ nǹkan tí wọ́n ti ń kọ owó náà wọ́n sì ń gbà tìkẹ̀tìkẹ̀. Gbogbo àwọn ọlọ́jà tí wọn kò tajà nítorí pé àwọn èèyàn rówó tuntun, àwọn náà ń gba owó yìí. Gbogbo kálukú ló ń gbowó àtijọ́. Àfi bó ti ṣe di nǹkan bí aago 3 ọ̀sán tí ọ̀rọ̀ tó gba ibòmíì yọ, wọ́n ní ṣe ni ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa sọ wípé ohun táwọn èèyàn ń gbé kiri ní nǹkan bí wákàtí kan ààbọ̀ kọjá yìí pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Wọ́n láwọn sọ pé káwọn ilé ìfowópamọ́ kí wọ́n máa gba owó àtijọ́ yìí, pẹ̀lú tó bá gbà ó gbà sápò ara ẹ̀ ni. Ọ̀rẹ́ ló tún da omi tútù sí àwọn èèyàn lọ́kàn. Ṣùgbọ́n ní alẹ́ yìí ni fídíò kan tún jáde sí wa lọ́wọ́. Nínú fídíò ọ̀hún láti wá rí i pé ọ̀tọ̀ ní nǹkan tí igbakeji olórí báǹkì àpapọ̀ ilẹ̀ wa sọ fáwọn èèyàn. Ohun tó sì sọ fáwọn èèyàn ní ọ̀sán èní ohun gan-an ni pé kí àwọn èèyàn kó owó wọn. Ó lẹ́ni tó bá ti ní owó tó lé ní ẹgbẹ̀rún náà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà kí wọ́n máa kó lọ sí báǹkì wọn, pé báǹkì wọn ni wọn ò gba owó náà. Ṣùgbọ́n ẹni tó bá ní owó tó bá ti ju ẹgbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lọ, òun ni kó máa kó wá sọ́dọ̀ àwọn, nítorí pé ilé-iṣẹ́ àwọn kò láàyè, kò ní àǹfààní láti gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn, láti gba owó lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ní káwọn èèyàn kó owó yìí kí wọ́n kó lọ sí àwọn báǹkì wọn, pé àwọn báǹkì. We are sorry for all the inconveniences. So we are here to tell you that, number one, you have seen the crowd here. And there's no way we can attend to all of you in this place. And I want to assure you that this exercise will not stop today. Even this week, you can still be paying your money in. And that nobody will lose his money. Everybody, the exercise will continue until everybody has paid his money into the bank. So, since we cannot attend to everybody here now, an arrangement has been made for you to go to your banks. Anybody that has 500,000 naira and below,
to pay in. If your money is 500,000 naira and below, you go to your bank. They will attend to you. If your money is above 500,000 naira, you will stay here. We will attend to you, so that we don't keep everybody here and we are not able to attend to all of you. You can see people are standing. People will soon get tired. We don't want anybody to fall down. So if you have 500,000 and below, you go to your bank. Yes. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.